sí. Báwo ló ṣe máa rí tẹ́ bá pàdé ẹnìkan níta tó kàn pé àáfà lálùjọnu. Kò sí wàhálà, inú mi máa dùn ni. Àní spiritualism kò sí ohun tápa spiritualism ò kàṣẹ. Spiritualism kì í ṣẹ̀sìn, ẹ̀sìn dúró lọ́tọ̀ báyìí, spiritualism dúró lọ́tọ̀. Tó bá fẹ́ mọ ikú tó pa Mohbad sẹ́, tí ó bá dá wọn lójú, àwọn ẹ̀mí Ọlọ́run á sọ ikú tó pa Mohbad. Tó bá wá jẹ́ pé Mohbad gangan náà fẹ́ rí, hábà á pé Mohbad jáde. Kò sí ohun tó ń dún nínú Ifá tó ju àwọn àlùjọ̀nnú lọ. Kò sí ohun tó ń dún nínú Àlùkùránì tó ju àwọn àlùjọ̀nnú lọ. Bíbélì wa ń kọ́. Àlùjọ̀nnú ló ń dún nínú ẹ̀. Ọ̀dọ̀ àwọn àlùjọ̀nnú ni gbogbo ìmọ̀ ti wá. Gbogbo ìmọ̀ pátápátá àwọn àlùjọ̀nnú ló ní mathematics tá ń ṣe. Àní kò sí nǹkan kan tí spiritualism ò lè ṣe. Ẹni tí ò rọmọ bí kó sọ ọmọ tó fẹ́ bí yẹn kó sọ ẹni tó fẹ́ kó jọ. Ọlọ́run kọ́ ló ń dá wa, àwọn ẹ̀mí ló ń dá wa. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàǹgbà lórúkọ tèmi ń jẹ́. Ẹ mọ̀ wò lónìí pé ta lè tún rí lójú fọ́nrán mi yìí. Gbogbo ohun tó bá jẹ́ kàyéfì, gbogbo ohun tó bá yani lẹ́nu, gbogbo ọ̀rọ̀ tó bá tako làákàyè ń gbà míì, á mú wá sójú fọ́nrán. Àwa bá fọ́nrán kan pàdé lórí ẹ̀rọ ayélujára social media. Nígbà tí àáfàá yẹn bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ní program kan, nínú àwọn ọ̀rọ̀ tá àáfàá yìí sọ, ẹ kọjá pílì ẹ̀ fún yín ná. Oyèmí ti sọ wípé Islam máa ní problem, wọ́n máa bẹ̀rẹ̀ sí í jà, wọ́n máa bẹ̀rẹ̀ sí í lu àwọn sìn. Kí lẹ tí ì rí? Ó ṣe bẹ̀rẹ̀ gan ní December ní atẹ́gùn ẹ̀ lásán ní gbogbo ìtẹ́ ìṣírí ẹ bá máa tóṣù mẹ́fà ń sin orí kálukú wá pé èèyàn wá jẹ́ mùsùlùmí ó jẹ́ àfà ó tún jó ní Ifá kì í ṣe wọ̀ nítorí pé Ifá kì í ṣe wọ̀ bígbà tó lọ school tó lọ kọ́ mathematics ní Ifá gbogbo káṣẹ bọ káṣẹ tutù káṣẹ kìíní yẹn kókèlè ẹ̀bà lè pọ̀ ni kò sí inú ẹ̀ bọ̀ Ifá reality ìmọ̀ ni tó yẹ kí àfà wá kó mọ̀ nípa ẹ̀ kódà kò sábúrú bí kó ní Ifá gan lọ kéwú. Mo láyọ̀ láǹfààní láti sọ fún yín pé àfà tí wọ́n sọ̀rọ̀ tán yìí àwọn la wọlé tọ̀ wẹ́rẹ́ yìí kí láàfáà yìí rí tí wọ́n fi mú ọ̀rọ̀ onífádé wọ ọ̀nà ọ̀dọ̀ àwọn àfáà débi tó fi dọ́dọ̀ àwọn àlùfáà àtàwọn kìrìsìtẹ́nì ẹ já farabalẹ̀ ká ní sùúrù ẹ kú ìjókòó sà. Lóòótọ́. Ọ̀gá wa ẹ bá mi dárúkọ yín fún gbogbo ọmọ Nàìjíríà káàkiri àgbáyé níbi tí wọ́n ti mọ̀ wò yín sà. Orúkọ tèmi ni Dr. Ibrahim Abdulrazak Ọlájídé Azikiri tí gbogbo èèyàn mọ̀ sí àgbáyé àwọn ẹ̀mí. So iṣẹ́ téèyàn bá ń ṣe náà ló máa lẹ stampu orúkọ mọ́yàn lára. Nígbà tá a tún ṣe MC nígbà tó yá àwọnú ìmọ̀ alálùjọ̀nù, ìmọ̀ rọ̀hánìà, màláíkà, àlùjọ̀nù tá a kọ́ tààrà tá a sì mọ̀ tó dá wa lójú látọ̀dọ̀ bàbá wa ẹ̀mí àgbà Abọ́ládé Jálajàlálù. Ọlọ́run dákun jẹ́ kí a rí wọn pẹ́. Àmín. Náà téèyàn bá sì kọ́ ẹ̀kọ́ níbì kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí kálukú fẹ́ fi ṣe. Èèyàn mẹ́wàá lè kọ́ṣẹ́ níbì kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí kálukú ṣe fẹ́ lò. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni kálukú ṣe fẹ́ lò. Àbáwọ̀ ẹ̀mí àgbà kan ni wọ́n máa kọ́ ẹ bó ṣe fẹ́ lò. Nínú ẹni tó ń kọ́kọ́ lẹ́lọ́ ẹ̀mí àgbà, Kìrìsìtẹ́nì wà ń bẹ, àfáà wà ń bẹ, pásítọ̀ wà ń bẹ, àlùfáà ńkọ́, babaláwo wà ń bẹ, kódà ẹni tí ò ṣẹ̀sìn kankan ó wà ń bẹ. Ẹ̀kọ́ spiritualism kan máa jẹ́ kó mọ kí ló wá ṣe láyé, níbo ló ti ń bọ̀, tó bá kú tán ibo ló tún ń lọ. Ẹ̀kọ́ spiritualism sọ nípa ilẹ̀ táwa yìí táǹtẹ̀ yìí àwọn olóògbé dání, àwọn wo ni Yorùbá ń pè lálálẹ̀, oòrùn tó ń yọ yìí àwọn wo ló wà ní nkíà ẹ̀, òṣùpá tó ń yọ àwọn wo ni wọ́n ń tanná ìmọ́lẹ̀ ayé, àwọn wo ni wọ́n ń darí òkùnkùn, àwọn wo náà ń darí ìmọ́lẹ̀, àwọn wo náà ń darí ọ̀sán, àwọn wo náà ń darí òru, àwọn wo náà ń darí ewé. Bí ewé ò bá fẹ́ jẹ́ tẹ́lẹ̀, ewé tẹ́nìkan já tí ò jẹ́, bí wọ́n bá ti mọ orúkọ àwọn tó ń darí ewé yẹn tó ti wí sí tó fọwọ́ gbá kó tó já, kò sí nǹkan tó lè ní kó má jẹ. Bàbá lórí fọ́nrán yín táwọn èèyàn ń ṣí àkáàkiri kí lẹ rí tẹ́ ẹ fi sọrú ọ̀rọ̀ yẹn sà. Ẹ ṣeun lótú. Torí pé etí ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú fi ń gbọ́rọ̀ àwọn tí wọ́n ń ṣépè ní platforms tí mo ti rí wọ́n pọ̀ gan-an but mo wò pé a ní ohun tó máa bí sà. Ẹ ṣeun. Gbogbo àwọn ọ̀rọ̀ tí má kọ́kọ́ sọ náà lálàkọ́kọ́ lórí ìjókòó mi yìí mi ò sọ nílànà ẹ̀sìn o, mò ń sọ nílànà ìmọ̀ ẹ̀mí, ìmọ̀ àwọn rọ̀hánìà, ìmọ̀ àwọn àlùjọ̀nù. Kó má di pé a máa gbé wọnú ìlànà ẹ̀sìn. Kó má padà di pé wọ́n máa ní àdìsí wo ló sọ bẹ́ẹ̀, èèbó ni Kùránì ti sọ. Rárá o, Islam kan ló kọ́kọ́ dáyé, Kìrìsìtẹ́nì kan ló kọ́kọ́ dáyé o. Kódà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀sìn tó kọ́kọ́ dáyé tó kọ́kọ́ ṣe number 3 ni wọ́n fi sí ń sìn, bí i Buddhism or Judaism ni. So nígbà tí wọ́n gbé wò síra wọn ni Kìrìsìtẹ́nì jẹ́ number 1, Kìrìsìtẹ́nì kan ló kọ́kọ́ dé o. Wọ́n fi Islam sí number 2, wọ́n ṣẹ̀ wá fi ẹ̀sìn tó kọ́kọ́ dé gangan sí number 3. Tẹ́ bá wá gbogbo ẹ̀sìn yẹn pátá látòkè délẹ̀
inú spiritualism ni wọ́n ti create ẹ̀. àti Islam bẹ́ẹ̀ni àti Christianity bẹ́ẹ̀ni àti Judaism àbí Buddhism tẹ́ sọ bẹ́ẹ̀ni rẹ̀. wọ́n create ẹ̀ láti inú spiritualism ni. Bíbélì sọ wípé àwọn ìjọ òun ṣègbé nítorí wọn ò kàn ní ìmọ̀. Kò sí nǹkan kan tó kọ dé àáfàá láti lọ kọ́ ifá torí pé ifá kì í ṣẹ̀sìn, ifá kì í ṣẹ̀sìn o. ẹ tí wọ́n bá wá bá àfáà nídìí ifá tí wọ́n ló ń ṣẹ̀sìn ńkọ́. Ifá kò yàtọ̀ sí mathematics tá nǹkan. ẹ sọ bẹ́ẹ̀ nínú fídíò yẹn sà. Gbogbo ohun tó wà láyé pátá àlùjọ̀nù ló ní. lọ́nà wo sà. Ọ̀dọ̀ àwọn àlùjọ̀nù ní gbogbo ìmọ̀ ti wá, gbogbo ìmọ̀ pátápátá àwọn àlùjọ̀nù ló ní mathematics tá ń ṣe. ó tún débi subject ti school. Àwọn àlùjọ̀nù ló mú gbogbo ìmọ̀ wá. Ìmọ̀ náà lọ́lọ́run fi jọ̀gá gbogbo ohun tó dá. Ìmọ̀ náà làwọn àlùjọ̀nù náà fi ń jọ̀gá tiwa náà. Gẹ́gẹ́ bí ìlànà tiwa a kì í dá ọmọ wa sọ lórúkọ fún ara wa. àwọn olóńgbà yín sọmọ lórúkọ. Ẹ ṣeun bí mo ṣe tó yìí tí n bá bímọ bàbá wa ẹ̀mí àgbà náà wá sọ orúkọ ọmọ mi ǹdẹ̀ ní mọ orúkọ tán fẹ́ sọ títí tán máa fi sọ pé sẹ̀mí náà wù. Bó ṣe wà nílànà tiwa nìyẹn. O gbọ́dọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tọ́pọ̀lọpọ̀ kọ́kọ́ nínú ayé ni wípé orúkọ tó kọ́kọ́ sọ ẹlòmíì kọ́kọ́ bá tiẹ̀ jẹ́. Àwọn orúkọ kan wà tó jẹ́ pé ọmọ tá a bá bí lóru la gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ kì í ṣe ìta bá bí lọ́sàn-án lásìkò tó ń wá ń ta. Ṣé rí fún ẹni tó bá jẹ́ mùsùlùmí kò sábúrú níbi kó sọ Abdullahi, àmọ́ fẹ́ni tó bá jẹ́ spiritualist kò jẹ́ gbà kó wọ́n sọ ọmọ òun ní Abdullahi nítorí pé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tiwa gbogbo ohun tẹ́ ẹ bá ti ń pè sára ọmọ orí ahọ́n wa ìláṣẹ wà, gbogbo ohun tẹ́ ẹ bá ti ń fi ahọ́n yín pè sára ọmọ ó máa lápa lára ọmọ yẹn. Kò sí bó ṣe máa rí náà tá a ní máa yanu Quran torí pé àfáà ni wá akéwú, so kìdẹ́ pé akéwú lásán akéwú tààrà tá a gba sátífíkẹ́ẹ̀tì ní Mọ́ríkàsì Agége ìsẹ̀yìn dúlé nìdán, so tí kéwú yé mi tààrà ká tó lọ tẹ̀sẹ̀ bọ̀ kódà láìmọye ọdún lẹ́yìn àìmọye ọdún tàṣẹ̀wá lọ kẹ́kọ̀ọ́ spiritualism. Àmọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí religion á ní báyìí ní kinní tí spiritualism á sọ pé no. òun máa ní bẹ́ẹ̀ kọ́. Alhaji wa Saheed Òṣùpá inú orin yẹn gbà tó ń bá orin yẹn lọ ó ní kọ̀rọ̀ láyé tí máa ń sùn wọ̀n káwọn ayé tó rí níta kọ̀rọ̀ ni wọ́n ti ń to ìgbésí ayé èèyàn kó tó dé ta gbangba. Ẹ lọ gbogbo ẹni tó dáa fún láyé wọn lọ tọ̀ ayé ẹni kọ̀rọ̀ ni wọ́n tọ̀ ayé ànábì wa Muhammad ní kọ̀rọ̀ ni sallallahu alaihi wasallam. Ẹ lọ kàtàn bí wọ́n ṣe bí ànábì wọ́n lọ fi ànábì tàwáàfù Kaaba. Kí ló dé tí wọ́n fi ànábì tàwáàfù Kaaba ní kókó? Nítorí pé àwọn alágbègbà àwọn onífà wọ́n ti dá àkọsẹ̀jáyé ànábì wọ́n rí pé ó máa fèsì ogun tó pọ̀ kí ogun yẹn má bàa gbé lọ ni wọ́n ṣe lọ fi tàwáàfù Kaaba. Wọ́n lọ fi kọ́ àwọn ẹ̀mí tó wà ní Kaaba, àwọn àlùjọ̀nù àwọn rọ̀hánìà tó wà ní Kaaba ni wọ́n lọ fi kọ́ wọn lọ́rùn pé ọmọ ìdọ́wọ́ yín nǹkan kan ẹ má bá gbọ́dọ̀ wa ṣe. ṣọ́. Àmọ́ gbogbo yẹn lè rí kà nínú Al-Quran. lè rí kà ń bẹ́ o torí pé kì í ṣe gbogbo nǹkan ni wọ́n ń sọ. Ká wá padà sínú Suratul Isra. Kùránì ní Bismillahir Rahmanir Rahim ó ní walaqad karramna bani Adam wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum minat tayyibat wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila. Àyà yẹn ló jẹ́ kó yé wa wípé gbogbo ohun tọ́lọ́run dá sáyé pátápátá ó dá nítorí tiwa ni. Ọlọ́run dá ọmọnìyàn ó fi ṣọ̀gá ohun tó wà lórí ilẹ̀ tá à ń wọ̀ yìí àwa tá à ń tẹ̀bẹ̀ nìkan kọ́ la wà ń bẹ̀ o. Àlùjọ̀nù wà ń bẹ̀, rọ̀hánìà wà ń bẹ̀, ìwín wà ń bẹ̀, ẹbọra wà ń bẹ̀, gbogbo ohun tó wà lórí ilẹ̀ pátá Ọlọ́run dá ọmọ ànábì Ádámù ló fi ṣọ̀gá sórí ẹ̀. Nítorí pé o kẹ́kọ̀ọ́ lórí àwọn nǹkan tó wà lórí ilẹ̀ yẹn ló fi rò pé wọn nìkan ló ń lò, kódà gbogbo àwọn tó ti kú tẹ̀rù pọn lọ́bì kankan wọn lọ́bì kankan. àwọn tó ti kú ò lọ́bì kan. Ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́bì kankan. Ibi tó ń jẹ́ ọ̀run náà inú ayé yìí ni àmọ́ nítorí pé gàgá wà láàrin wa àríra wa làwa fi ń wò wípé wọ́n lọ ọ̀run sọ́mọ ọ̀run tán lọ́run ṣe sọ́mọ o. gàgà ló wà láàrin èmi àti dáàdì mi. Gàgà ló wà láàrin wa ẹlòmíín pàdé ẹ bàbá yẹn títì tó ń ṣe Abdullahi tí yóò kàn máa lọ́n tiẹ̀. tí ò gbọ́. nígbà bá ti pé bí ẹ̀mẹ́ta ló ní máa wò pé àwọn òkú ẹgbẹ́ máa ti sọ fún pé lágbájá o ti kú kò lè gbọ́n tó ń wí. Ẹ̀kọ́ àlùjọ̀nù ẹ̀kọ́ ìmọ̀ àlùjọ̀nù ló wá sọ fáwa. So nínú ẹ̀kọ́ ìmọ̀ àlùjọ̀nù àwọn apá kan wà níbẹ̀ tó tọ́ka wa lọ síbi ìmọ̀ ìràwọ̀. Nínú ìmọ̀ ìràwọ̀ ló jẹ́ kó yé wa wípé lásìkò tá a wà yìí ó ní àwọn ọdún kan mi ní sọ iye ọdún náà tó ní iye ọdún tó máa fi ṣẹlẹ̀. Àwọn oníṣẹ̀ṣe ni wọ́n máa reign ni wọ́n máa jẹun. Oníṣẹ̀ṣe ló máa jẹun lórúkọ wọn máa lóòkè. Mo tẹ̀ wo fídíò kan tí kan ní ẹ̀yin orí ń sìn páṣírí àwọn ẹlẹ́sìn tí ń tú àwọn alálẹ̀ ló ń bínú alálẹ̀ kankan ò bínú. Prógráàmù ni tọ́lọ́run ti tò kalẹ̀. Gbogbo àsìkò kọ̀ọ̀kan ló ní ọjà tó máa ń tà. Ọjà alálàáfà ọjà pásítọ̀ ò lè tà lásìkò yìí. Ẹgbẹ́ tí àáfà kan bá sọ kinní kan sí tí ó bá ṣọ́ra àwọn tó máa kóbò. Wọ́n pọ̀. Ọlọ́run járí bàbá Mùdírù pẹ̀. Àmín.
tán bá bi èmi wípé inú Sheikh Adam àti Mudiru ta ló ní mímọ́ jù ta lọ́gà, Mudiru lè máa mú. kí ló dé tẹ́ máa mú ọmọ ṣáájú bàbá. ẹ ṣeun alákọ̀ọ́kọ́ tèmi fi máa mú Mudiru síwájú bàbá ẹ̀ òun ni wípé ní ayé ìgbà tí ìjọba ẹ̀sìn wà ń ta, láyé ìgbà tí ìjọba ẹ̀sìn wà ń ta tó jẹ́ pé tálálàfà bá sọ ha ẹnìkan ò gbọ́dọ̀ dùn, òun ni Sheikh Adam ló jọba tiwọn. kò jẹ́ sọ̀rọ̀ kẹ́nìkan sọ pé ó ṣe sọ bẹ́ẹ̀, kálukú á máa gbọ́n ni. ayé ìgbà tí ẹ̀sìn fọ́ tí ò sí ìbẹ̀rù lára àfáà mọ́, tí ọjà àfáà ò tà mọ́ rárá, tó ti kùtà, òun ni Sheikh Habib ń lò jọba tiwọn. òun ló yẹ kí wàhálà pọ̀ tó bá yẹn. gbogbo kí nìyẹn wàhálà yẹn ò lè stop bó ṣe máa lọ nìyẹn o. ẹ wà tí ẹ tí rí nǹkan kan. ọ̀rọ̀ tí mo sọ yẹn mo ló máa bẹ̀rẹ̀, mo ní kí n náà bẹ̀rẹ̀ ní December 19 tó lọ, mo dẹ̀ sọ̀rọ̀ ní December 29. December 29 yẹn àwọn nǹkan yẹn ò tí ì máa ṣẹlẹ̀ dáadáa. mo ṣe ń sọ̀rọ̀ yẹn tán báyìí bóyá bí ọjọ́ kẹta ni mo rí tẹ́nìkan ṣe fídíò tó bú mi ó ṣe pé mi ń fèsì mo pé wẹ́ kájọ máa wò bóyá ó máa ṣẹlẹ̀ àbí ò ní ṣẹlẹ̀. nígbà tá a wọ January la bọ́ sórí ọ̀rọ̀ Abdulrahman. ọmọ Ìlọrin gẹ́rígẹ́rí alápàtà. naam lẹ́yìn ìyẹn tún lọ wẹ́rẹ́wẹ́rẹ́ agbéra mọ́ ní lọ kóòtù, ọ̀rọ̀ Ganusi tún bọ́ síbẹ̀ ní February. bẹ́ẹ̀ni oṣù kọ̀ọ̀kan bá a ṣe máa wọnú gbàsgbòs kọ̀ọ̀kan nìyẹn. pírọ́blẹ́mù tí gbogbo àwọn adarí ẹ̀sìn nílé nìyẹn, ń tó fa pírọ́blẹ́mù nìyẹn, nítorí wípé àwọn ni wọ́n gbé ẹ̀sìn dúró, kì í ṣẹ̀sìn ló máa wó, àwọn ni wọ́n fẹ́ wó, táwọn bá ti wó ẹ̀sìn ti wó látọ̀dọ̀ wọn. túmọ̀ sí pé tán máa ń sọ pé òpó ẹ̀sìn kan wó, òpó ẹ̀sìn kankan ò lè wó, àwọn adarí ló máa wó. àwọn adarí tó gbèsè dání tẹ̀ ń tijú mọ́ ìsìláàmù lára, òun ni pírọ́blẹ́mù tálájà Kabila Kaula ní. òun ni pírọ́blẹ́mù tí Sheikh Suleiman Farouk ní. òun ni pírọ́blẹ́mù tí Abawa Kéwúgba Gold ní. Mudiru ńkọ́. òun ni pírọ́blẹ́mù tí bàbá Mudiru Magaze kí ló ṣe gbogbo ń tán wí yìí wọn tiẹ̀ máa wí. kódà nígbà tèmi wà Markaz, ẹni tí ó bá mọ gbàtà lọ Markaz, mo jáná sí fún Mudiru lórí àga yẹn ní sẹ́ẹ̀tì wa, níjẹ́ àwọn àfa wa mọ̀, àwọn àfa tó kọ́ mi mọ̀ wípé lórí àga yẹn èmi ni mo jáná sí ní sẹ́ẹ̀tì wa ń bẹ̀. nígbà náà ni bàbá wa Mudiru Markaz ti kọ́kọ́ sọ pé kò sábúrú ń bẹ káfà lọ kọ́fà knowledge ni. Mudiru ló ti kọ́kọ́ sọ bẹ́ẹ̀. mi ti wọnú ẹ̀kọ́ spiritualism. nígbà yẹn mi náà kọ́kọ́ rí ọ̀rọ̀ yẹn síbi ìsọkúsọ bọ̀. kí ni bàbá yìí sọ yìí. Ifá gbogbo aláwọ̀ Ifá bá wo àmọ́ ẹ̀mọ̀ pé téèyàn bá fẹ́ràn èèyàn kì í ráṣìṣe ẹ̀, but gbogbo ayẹni ló ti máa ń da brain tèmi rú pé ọ̀sẹ̀ mẹ́ka àfáà lọ kọ́fà. nígbà tá a wọnú ẹ̀kọ́ spiritualism láṣẹ mọ̀ wípé gbogbo wa kò sí ìmọ̀ kan tó jẹ́ èèwọ̀ tó gbọ́dọ̀ má wà. àgà wa tá a bá tó wá rìn ìlànà spiritualism yìí ó gbọ́dọ̀ mọ bíbélì dáadáa sámsám, ó gbọ́dọ̀ mọ Al-Qur'ani dáadáa sámsám, bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ mọ̀ ń pa àṣẹṣe, nítorí pé kò sí ohun tó ń dún nínú Ifá tó ju àwọn àlùjọ̀nnú lọ. kábíyèsí. kò sí ohun tó ń dún nínú Al-Qur'ani tó ju àwọn àlùjọ̀nnú lọ. Al-Qur'ani náà àlùjọ̀nnú ló ń dún nínú ẹ̀. àwọn àlùjọ̀nnú ló ń dún nínú ẹ̀ o. bíbélì wa ń kọ́. àlùjọ̀nnú ló ń dún nínú ẹ̀. ìdí tẹ́ fi mọ̀ pé àlùjọ̀nnú ló ń dún nínú ẹ̀ ni wípé àwọn súrà tá a fi ń bí àbùkátà náà Al-Qur'ani tẹ́ bá tú ìtumọ̀ ẹ̀ kò papọ̀ mọ́ bùkátà tá ń kà sí o. níbòmíì ọ̀rọ̀ náà lọ́lọ́run ń sọ ń bẹ̀. mo sọ̀rọ̀ kọ́njọ́ kan sà, mo ní àìlágbọ̀ọ́yé Arabic olóúnjẹ máa ṣàmì sí gbogbo nǹkan. n tó wà nínú ayé yìí ni wípé tó bá jẹ́ pé ìwé Aláwìyé primary 6 òun ni gbogbo ayé náà ti panu pọ̀ lé lórí pé òun tá a fẹ́ fi ṣẹ̀wé ẹ̀sìn wá ń sin rere adẹ ló kura níbọ̀ tẹ́ ẹ ti panu pọ̀ lé lórí, àṣẹ àwọn ẹ̀mí Ọlọ́run ti gùn, àṣẹ àlùjọ̀nnú ti gùn, àṣẹ Rọ̀wání àti gùn, gbogbo ń tẹ́ bá ní kó máa ṣe ni ó máa ṣe. ló máa ṣe. tẹ́ máa ka ọ̀bẹ bàbá bọ́ ọba ọbẹ̀ ó sì bọ́ ọba bàbá bẹ ọba ó bà bẹ̀ kó lọ gbọ́ bùkátà ẹni tó fẹ́ bímọ tó lóyún yóò sì gbọ́ yóò bímọ. kò sí nǹkan kan tó ń jẹ́ religion, n ta àdáyébá là ń ṣe. àdáyébá là ń ṣe. ohun tó ń jẹ́ religion ni ohun tí wọ́n ti fi ààlà sí pé o gbọ́dọ̀ rí kọjá bí. gbogbo religion ayé mo ń sọ àti Islam tí mo ń ṣe àti ẹ̀sìn tẹ́lómi ń ṣe. ohun tó ń jẹ́ religion ni ohun tó jẹ́ pé wọ́n ti fi ààlà sí pé o gbọ́dọ̀ rí kọjá bí báyìí. gàgá ti wà ń bẹ̀. gàgá ti wà ń bẹ̀. ìwọ tó bá wá rí kọjá bẹ̀ tó ṣèwádìí kọjá bẹ̀ irú wọn náà máa pè alálùjọ̀nnú. báwọn èèyàn ṣe dájú sọ ẹ̀yin pé alálùjọ̀nnú ni. so ẹ dẹ̀ rí i pé ohun tí mo sọ yẹn ó ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ bó ṣe máa dàrú lọ nìyẹn. ẹnìkan ṣoṣo tí ó kùn tí wọ́n tájẹ́ẹ̀tì gangan tó fẹ́ kí Islam wó látọ̀dọ̀ ẹ̀ òun ni Mudiru. kí kíní tó bẹ̀rẹ̀ sí kó tó ṣẹ̀ bẹ̀rẹ̀ sí rọ̀ díẹ̀ ó dẹ̀ yín 15 years. ẹ sà ẹ já wá wọnú ti ọ̀rọ̀ Mudiru sà
oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ nípa ọ̀rọ̀ tefsiri tí wọ́n ṣe lọ́nu Ramadan wípé ọ̀rọ̀ wọ́n fàdó sí wọn lápò wọn ò fàdó sí wọn lápò ìyẹn náà fà títí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín tẹ́ ẹ sọ pé wàhálà ò lè tán lẹ̀ bí wàhálà kan bá ṣe ń die down ìmí àmọ́ àrúyọ tefsiri tó lọ lọ́dún yìí àwọn èèyàn kọ̀ọ̀kan sọ pé àwọn ò rí kókó nù tefsiri tí àwọn èèyàn gbọ́ lọ ní àwẹ̀ tí wọ́n gbà lọ pé irú mùdírù tó máa ń ṣe wá sí pé àmúwọ́ Ọlọ́run ní nǹkan àmúwọ́ Ọlọ́run kan pé ṣó yẹ kí mùdírù máa sọ pé wọ́n fàdó sáwọn lápò ẹnìkan ló fi nǹkan kan ṣe àwọn. mo sọ fún yín wípé ohun tó fẹ́ ṣẹlẹ̀ ló bí wàhálà mùdírù ò ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ wọn kí gbogbo ayé gbà báyìí káwọn gbà báyìí àmọ́ kí ló fa ti sìn àní tó fa ti sìn ni pé àní ẹ̀sìn ní pírọ́blẹ́mù lọ́wọ́ so ẹ̀sìn ò dẹni ní pírọ́blẹ́mù bí kì bá ṣe àwọn tó bá gbé ẹ̀sìn dání àwọn tó gbé ẹ̀sìn dání yẹn náà máa dojú ogun kọ kí ni ò jẹ́ kán tí rí mùdírù mu torí pé wọn rí mùdírù kò ṣe scam rí ni wọn ń ṣàfọ́ ní jálàbì ọ̀rẹ́ pọ̀ jẹ́ àfọ́ ní jálàbì ni wọ́n ti rí mú. bíi ti Ramoni. torí ẹnìkan ti bọ́ ta wípé ó gbá mi rí nídò tí báyìí ó gbowó lọ́wọ́ mi ẹni kan nítorí pé wọn tí ì rí mú so ẹni tí wọn bá dé rí mú bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹnu ẹ̀ ló kù tán máa ṣọ́. máa ṣọ́. ó dà ṣíṣe nígbà tí Adam náà wà láyé ọ̀rọ̀ wọn máa ń yàtọ̀ sí tọ̀pọ̀lọpọ̀ kí láyé fi gbé aṣáájú fún wọn. ìyẹn bàbá tiwọn. bẹ́ẹ̀ nígbà táyé rí wípé ọ̀rọ̀ ọkùnrin ọ̀rọ̀ tiẹ̀ ló máa ń dá yàtọ̀ tí wọ́n bá dẹ̀ ṣèwádìí lórí ọ̀rọ̀ ẹ̀ padà rí pé òun ló wà lọ́nà. bọ̀ àmọ́ tó pé ṣe kádàmú ló jọba tiwọn lásìkò tí ìjà àfa níyì táṣẹ ìjà àfa wà ń ta àsìkò táwa yìí báwa kan bá jẹ bálabàlà ń ta kan bá ara mú. a lò gbèsè ayé ibi tí ó fẹ́. kò sí tó dáa tó ẹ̀kọ́ spiritualism láyé ẹ lè rí ọmọ RMQK kan kó bá wọn dá sí gbogbo tó ṣẹlẹ̀ nítorí pé ọmọ RMQK ti mọ̀ pé àwọn nǹkan báyìí máa ṣẹlẹ̀. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ó jà wá lójú yìí ó jọ ẹ̀yin lójú. kò jà wá lójú tó ráwà tí mọ̀ kó máa ṣẹlẹ̀ àmọ́dún tó máa bẹ̀rẹ̀ àmọ́dún tó máa parí. tí nǹkan yẹn bá tó parí náà kì í tún ṣe fáà ìjà àfa ló fẹ́ gbàjọba o nǹkan míì ló tún fẹ́ gbàjọba o. bẹ́ẹ̀ ni ṣé ẹ̀mí ó ti mọ nǹkan ahead ni. ẹ̀mí lọ́lọ́run. ẹ̀mí ni Ọlọ́run. bàbá ẹ jẹ́ kí n wá béèrè ìbéèrè kan tó ṣókùnkùn sáwà ṣùgbọ́n tó máa mọ́lẹ̀ lọ́dọ̀ tí gbogbo bí wọ́n ṣe ń fa wàhálà yẹn lọ lọ́tún fa wàhálà yẹn lọ lọ́sì nítọ̀rọ̀ àdó ṣàdó tí wọ́n bá fẹ́ ṣèwádìí ẹ̀ kúlẹ̀kúlẹ̀ pé ǹjẹ́ lóòótọ́ lẹ́nìkan sọ àdó sí wọn lápò ǹjẹ́ àdó ó wà lápò wọn lóòótọ́ ǹjẹ́ mọ́ ẹ̀mí yìí ṣó lè tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn sà. Yorùbá sọ wípé Ọlọ́run ò fẹ́rọ́ ọmọ Ádámù ò fòdodo gbogbo tí Mudiru sọ́ńtẹ́f sí yẹn ó bá wà lára mu kì í ṣe ohun tẹ́nìkan ti kọ́lẹ̀ látàyè gbọ́ràn ni wọ́n máa ń tú o latest ohun tó bá ń ṣẹlẹ̀ nú ayé lọ́wọ́ náà máa fi ń tú tẹ̀fsírì wọn láti lẹ̀ wọ́n máa ń ṣe tẹ̀fsírì wọn nìyẹn so tẹ̀fsírì tí wọ́n fi ọ̀làjú kún ni kì í ṣe tẹ̀fsírì kákan máa tú Kùránì nìkan ọ̀rọ̀ Mudiru gan kọ́ pé kí ṣé àbíbù dúró báyìí kẹ́nijọ́ ẹni tán ló jáde sáwọn lápò ẹni tí wọ́n ní ni àbẹ̀ ẹni tó jáde sí wọn lápò. bàbá ló sọ pé èèyàn yẹn jáde kẹ́ni yẹn dúró báyìí kẹ́ni kankan wá mú ẹlẹ́rìí kankan dání torí pé kì í ṣe ohun tí gbogbo ojú lè rí. kí lẹ ló máa ṣẹlẹ̀. kápẹ́ Sheikh Adamu jáde kí Sheikh Adamu sọ ẹni tó fàìsàn kan mọ́. bẹ́ẹ̀ ni wájí àǹbì wájí in. ẹ má bínú Sheikh Adamu tó ti kú ti pẹ́ ẹ mọ̀ pé tí wọ́n tún ti jìnnà sí ti Mohbad sà òun ni kẹ́ ẹ pé wá kán sọ ẹni tó kọ̀ pé ẹni báyìí lójú àdó olótù sọmọ mi lápò. olótù bàbá wa ẹ̀mí àgbà ló máa ń fara pamọ́ àwọn ń fara pamọ́. ṣé ọ̀rọ̀ tí mo sọ yìí. Bàbá Adágúnjà ló ń fara pamọ́. àwọn máa fara pamọ́ wọn ò ní sọ̀rọ̀ wọ́n ti mọ bí ọ̀rọ̀ máa wó sí wọ́n ti mọ ẹ̀yìn ọ̀rọ̀ pọ̀ wọn ò ní sọ kankan pa ẹ̀. kí nìdí tí wọ́n máa fi ń ṣe bẹ́ẹ̀ nítorí pé wọn ò fẹ́ káyé mọ àwọn tán ni táyé bá ti mọ wọn tán wọ́n máa sá fún wọn ni torí ẹ̀ máa rò pé èèyàn lórí báyìí ló tó báyìí so ẹ̀rù á máa bá yàn láti súnmọ́ wọn ẹ̀rù á máa bá yàn kódà tó bá náwó tó fẹ́ bọ́yàn lọ́wọ́ ẹ̀rù á máa bá yàn pé yé ṣé àwọn àlejò ni ó ní sọ pé mi ń bọ́wọ́ yìí dáadáa mo ṣe prógráàmù kan lórí ọ̀rọ̀ Naira Marley nígbà tí wọ́n ti ń wá Naira Marley kiri tọ́rọ̀ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tí ò sí Nàìjíríà rárá lèmi ti bọ́ síta èmi lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ bọ́ síta tí mo ní Naira Marley ò mọ̀ ń pa ọ̀rọ̀ Mohbad tí ó bá dá everybody lójú ẹni kí Naira Marley máa bọ̀ lọ́dọ̀ yín gbogbo àwọn tí wọ́n bá ń dà láàmú yẹn kí kálukú mú ẹlẹ́rìí kọ̀ọ̀kan jáde ká pe òkú Mohbad jáde. Mohbad ò bá wá sí láyé mọ́. kódà dọ̀la ẹni kí Naira Marley máa bọ̀ kó dẹ̀ máa wọn èèyàn ẹlẹ́rìí ẹyọ kan àbí méjì dání ẹlẹ́rìí yẹn wá jẹ́ kó jẹ́ náà àwọn tó ń bá a fa wàhálà. ṣé mọ̀ pé inú ẹ̀ ni Ìyábọ̀ Òjó wà. bẹ́ẹ̀ni irú Ìyábọ̀ Òjó yẹn gan lèmi fẹ́. bàbá mo fẹ́ kẹ́ ẹ bá mi tún ọ̀rọ̀ méjì kan sọ sà inú àwọn méjì tí mo fẹ́ kẹ́ ẹ sọ èèyàn kan ń bẹ láyé wọn ò tí ì kú òun ni ti Mudiru Markaz kọlọmba agun ẹlẹ́mì ìkan ti kú
ẹ wá ní tó bá fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ pátápátá pin tó rú wọn lójú yẹn sà ẹ bá mi tún sọ. lórí ọ̀rọ̀ sickness ni mo sọ o kì í ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn o lórí ọ̀rọ̀ sickness yẹn àní spiritualism kò sí ohun tápa spiritualism ò kàṣẹ́ yóò kà tó bá fẹ́ mọ ikú tó pa Mohbad sẹ́ tí ó bá dá wọn lójú àwọn ẹ̀mí Ọlọ́run á sọ ikú tó pa Mohbad tó bá wá jẹ́ pé Mohbad gangan náà fẹ́ rí hábà á pé Mohbad jáde béèyàn bá ti lè dúró. ẹ̀rù tí ń ba èmi náà bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ pé ẹ pé Mohbad jáde ọ̀nà ọ̀dọ̀ mi lẹ́nàwọ́ sí. ó dáa àní spiritualism kọ́ wa lẹ́kọ̀ọ́ débi wípé bẹ́ẹ̀ bá fẹ́ rí Sheikh Adam á jáde sẹ́ wọ́n á dẹ̀ sọ ẹni tó ń dààmú ọmọ àwọn ṣé gbogbo ohun tẹ́ ń sọ yẹn bẹ́ẹ̀ ni sà àwọn tó fẹ́ kẹ́kọ̀ọ́ nú ẹ̀ tí ń kẹ́kọ̀ọ́ nú ẹ̀ àwọn tó fẹ́ jánu ẹ̀ tí ń jánu ẹ̀ pé àṣekíní yóò ti ẹ̀ ṣọ̀ràn yàn àṣàwọn àgbà fáná tẹ máa ń lo àdó lẹ́wà ní káwa máa ṣe subhanallah walhamdulillah so gbogbo kìíní yẹn ẹni tẹ́ fẹ́ já ojú ẹ̀ tí ń já ojú ẹ̀ gbogbo ohun tó wà láyé gbogbo àwọn àlùjọ níyà wọn tá a lè rí báyìí ni tá a lè rí báyìí tẹ́lẹ̀ jọ jókòó tẹ́jọ máa sọ̀rọ̀. èmi ò fẹ́ rí wọn o. n tẹ́ bá fi mọ̀ pé kò sí ohun táwọn ẹ̀mí Ọlọ́run ò lè ṣe nìyẹn o mọ́sálásí kan là ń yálò tẹ́lẹ̀ mọ́sálásí tá à ń yálò yẹn ọ̀tẹ̀ ṣàpọ̀ wọ́n padà lé wa kó ń bẹ̀ àwa wá sí bí ààyè wa ń bí gbangba ní àdẹ̀tí kankan síbẹ̀ tá bá dẹ̀ bẹ̀rẹ̀ ní aago 8 àbọ̀ ó di aago 2 bí nǹkan tó ṣe tán ṣé mọ̀ pé oòrùn máa pa tá bá ti wá bẹ̀rẹ̀ tá bá ti ń ṣe lọ tó bá ti ń tó bí aago 10 tí oòrùn bá yọ bàbá ní gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí ó yẹ nàka sí sánmọ̀ ẹ̀wí báyìí pé kí oòrùn ìwọlé o títí tàbí ṣe tán tó gbọdọ̀ jáde wàláhì bí ó ṣe wọlé ní olóòtú. ibẹ̀ ẹ̀sà tẹ́ bá ti bẹ̀rẹ̀ bíbá àwọn ẹ̀mí nájú yẹn tóòrùn tó jáde tó ṣe wọ́n táwa máa wò ń gbòòrò pé so oòrùn yẹn tó bá wá wọlé lọ́dọ̀ tí yín bí báwo ló ṣe máa rí lọ́dọ̀ tí wá ń gbòòrò. àrùn ní gbogbo ibi tán ti ń fẹ́ ní tẹ́ǹtì tá a lè tá a lówó tẹ́ǹtì lọ́wọ́ tọ̀ ẹ̀yin tẹ́ ń darí oòrùn ó yá ẹ bá wa yí wa lẹ́nà títí tá a fi ṣetán àmọ́ kí là ń ṣe subhanallah bí ká sí ni ó máa fẹjú kẹ̀kẹ́ gbogbo ìtí òràn látàárọ̀ ó máa ran gbogbo ẹ̀ papọ̀ ní tó ń jẹ́ spiritualism nìyẹn nítorí pé àwọn ẹ̀mí mọ́ Ọlọ́run wọ́n rí wípé òun yẹn máa disturb wa ó dẹ̀ máa tú wa ká a dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún nídìí oṣù 6 ká tó rí nǹkan kan rì síbí. àmọ́ ohun tẹ́ dá èmi lójú ni pé àní kò sí nǹkan kan tí spiritualism ò lè ṣe ẹni tí ò rọmọ bí kó sọ ọmọ tó fẹ́ bí yẹn kó sọ ẹni tó fẹ́ kó jọ. ẹni tí ò rọmọ bí bẹ́ẹ̀ ni ó tún wá dé pé ọmọ tí mo fẹ́ bí mo fẹ́ kó jọ Queen Elizabeth. wàláhì àjọ wọn lọ ya fọ́tò ẹ̀ wá. Ọlọ́run kọ́ ló ń dá wa àwọn ẹ̀mí náà ń dá wa látijọ́ tọ́lọ́run ti ní káyé máa jáyé tó ti ní kálùjọ̀nù máa já lálùjọ̀nù kẹwàá wa ní àmàjẹ́ wa ní àkí màláìka ò máa dá ẹ̀rọ màláìka kéèyàn máa jẹ́ èèyàn kò dá sí nǹkan kan mọ́nú ayé ó ti gbé dìpátímẹ́ǹtì gbogbo nǹkan pátá ó ti gbé láwọn ẹ̀mí lọ́wọ́. Ọlọ́run wá dá wa dá pé ká máa ṣe lò àbí báwo. ìdí nìyẹn tẹ́ fi ń pè yá aláwọ̀ tí ó fi dáhùn. kì í ṣe Ọlọ́run ló tó ń dá àwa èèyàn mọ́ báyìí. Ọlọ́run kọ́ ló ń dá àwọn èèyàn àwọn ẹ̀mí ló ń dá àwọn èèyàn. ẹ̀mí ló ń dá àwọn èèyàn. èyí tí mo ti ẹ̀ sọ ìbó jẹ̀yẹ̀ pé ó máa pọnú la káyé àwọn èèyàn lọ wàláhì tàlá àwọn ẹ̀mí ló ń dá wa kì í ṣe Ọlọ́run. ẹ tún fi Ọlọ́run búra náà. bẹ́ẹ̀ ni nítorí pé ẹ̀kọ́ tí mo kọ́ tó dá mi lójú ni àwọn ẹ̀mí ló ń dá wa kì í ṣe Ọlọ́run. Ọlọ́run ti fi gbogbo ohun tó dá pátá ó ti fà lé àwọn spirit kan lọ́wọ́ mathematics tẹ́ nǹkan yẹn sẹ́ spirit kan ló wà ń bẹ̀ tẹ́ ẹ bá mọ spirit tó ní mathematics yẹn tẹ́ ẹ bá ń contact yẹn ẹ padà mọ mathematics yẹn jọ teacher tó kọ́ yín léwe lọ. ẹ̀mí kan ló wà ń di mathematics ẹ̀mí wo ló wà ń di English ẹ̀mí náà ni. ẹ̀mí ni o ẹ̀mí kan ló wà ń di language gbogbo language. ẹni tí mo fẹ́ sọ ni pé ṣé ẹ̀mí ló wà ń di English náà. English kan gbogbo language. gbogbo àwọn nǹkan yìí láwọn bàbá àwọn àfa ayé àtijọ́ yẹn lò wọn ò open ẹ̀ ni. wọ́n fi pamọ́. ẹ̀rí bẹ́ẹ̀ lómi báyìí náà àwọn àfa yẹn bọ́ bá dé lu mi báyìí omi ìlú yẹn ló máa béèrè torí pé ndálùjọ náà sọ fún ẹni pé ìwọ ṣáà mọ mi ìlú yẹn bó bá ti mọ mi ìlú yẹn lọ́la báyìí ẹjọ́ máa ṣe dèlú yẹn ni. ẹjọ́ máa ṣe dèlú yẹn ni. so ẹ̀mí ni o gbogbo ń tó yẹ ẹnu pé àníkàn ló wà kò sí nǹkan kan tó láyé ìjú kí ẹ̀ wá mímọ́ lọ téèyàn bá wá mímọ́ kan máa balẹ̀ ẹ tí mo ní bá sọ̀rọ̀ ń gbà mí báyìí wọ́n á sọ báyìí wọ́n ni mo tó ń sọ bẹ́ẹ̀. ẹ nítorí pé nǹkan ń wí dá wọn lójú ni ṣe mọ̀ pé ìlànà Islam nìkan làwọn ń tọwọ́ bọ̀ àní gbogbo nǹkan pátápátá kò sí táwa ò lè tọwọ́ bọ̀ ká jáde ńbẹ̀ kò sí táwa lè tọwọ́ bọ̀ ká jáde ńbẹ̀ o àwọn tó ń jẹ́ alálẹ̀ wọn níye ló ń kà so téèyàn ó dẹ̀ mọ orúkọ wọn níkọ̀ọ̀kan tó ń dẹ̀ ní dìpátímẹ́ǹtì tó ń ṣe nígbà tí àwọn tó ti mọ orúkọ wọn tó bá jáde sí ẹ̀wọ̀n lè ṣe ẹnìkọ̀ọ̀kan mọ̀ tó wọ́n ti rí pé kẹ́kọ̀ọ́ ń pa wọn kí ló táwa àlùjọ̀nù fi ń yáyan ń wéré àlùjọ̀nù míì tó bá máa pè aṣọ bíláàkì ló gbọ́dọ̀ wọ̀ wà á dẹ̀ tẹ aṣọ bíláàkì lẹ̀ wà á dẹ̀ pé wà á dẹ̀ tán tura rí ẹ̀ á dẹ̀ lóhùn kódà ìdùnnú ló máa bá wa tó tún máa rẹ́rìn dé. ẹ tí ò wá tọ́ tura tó jẹ́ pé kándù nìkan ló tàn. kò tán tura àlùjọ̀nù míì wá kì í rí kándù o kò fẹ́ kándù kándù yẹn ni wọ́n wá tán síwájú òun fún poison jẹ ni
òun fún un ní wọjẹ nìyẹn. míì wà white ni white ló máa wọ̀ white ló máa tẹ́lẹ̀ kódà tó bá lè tẹ̀ white gan sára ògiri kí gbogbo ẹ̀ ṣá funfun gbogbo ẹ̀ bá yẹ ṣe funfun kẹrẹ yẹn inú tiẹ̀ máa dùn ní pé yes pọ́n mi lé. ó pọ́n mi lé but èyí tó wá yẹ kó wọ white ó wá lọ wọ aṣọ green ìmí ìdẹ́wà green ló fẹ́ rí kò fẹ́ rí kọ́lọ̀ mi ju green lọ. ní àwọn àlùjọ̀nú yẹn. bẹ́ẹ̀ni. torí a máa gbọ́ bí àáfàá mi ó lọ sa orúkọ àwọn àlùjọ̀nú kan nígbò máa jáde alúàlú lòun wọ̀ o. ó máa yà ní wèrè ìdí ni wípé ó kàn rí orúkọ àlùjọ̀nú nù tíra ni ẹni kan tíra òun gan sáré òun dẹ̀ píìkì orúkọ ẹ̀ báyìí ó ń lọ sà. tí o ti ń gbọ́ kàbírù. gbogbo àwọn spirit yẹn pátápátá náà dẹ̀ ní tùràrí tí wọ́n máa ń béèrè fún wọ́n ní tùràrí wọn ẹ lọ wo 99 òòṣà tí wọ́n fi ń bọ nílùú tí wọ́n ti ṣe wọ́n ti yà sí lára ẹ̀ so èyí tó jẹ́ pé òòṣà ni wọ́n fi ń bọ wá lọ́ntàn fẹ́ máa lọ fi pé àlùjọ̀nù òòṣà wọ́n tún yàtọ̀tọ̀ síra wọn àlùjọ̀nù ẹbọra wọ́n tún yàtọ̀ síra wọn màláìkà ọ̀rọ̀ wá ní àlùjọ̀nù wọ́n tún yàtọ̀tọ̀ síra wọn nípa dìpátímẹ́ǹtì ni o àmọ́ ìkànṣó náà ní gbogbo ẹ̀mí pátápátá ìkànṣó ní gbogbo wọn kódà wọ́n máa tún fi sí ti ara wọn. ẹ sà mo gbọ́ nǹkan kan rí sà àrùn kíndìnrín àbáìsàn kíndìnrín yẹn mo gbọ́ pé ẹnìkan sọ pé àwọn onímọ̀ ẹ̀mí máa ń wò. dáadáa ẹ ṣáà wò kidney problem. dáadáa àti kidney àti liver kò sí nǹkan kan tẹ́ni tó bá mọ̀ nípa ìlànà tiwa yìí o kò sí nǹkan kan tí ò lè ṣe láṣeyọrí tí ẹni wípé gbogbo nǹkan ló nẹ́kọ̀ọ́ ìwọ kọ́ ló fẹ́ ṣe pàtí kọ́kọ́ bí àwọn tó fẹ́ ṣe pé ṣé kí n gbà ṣé kí n dáwọ́lé tán bá ní má gbà tán bá ti ní má gbà má dáwọ́lé kí ló dé tẹ́ fi ní má gbà. ẹ tún máa kú èrè wọn. wọ́n máa sọ ìdí táwọn fi ní kọ́wé kéèyàn má gbà. àwọn ò kì í ṣàbòsí ní tiwọn. wọ́n ń ṣàbòsí o wọ́n lè ní kinní yẹn ọ̀ràn ló máa padà dá sí ẹ lọ́rùn kinní ok ẹ jẹ́ kí n fún wa ní example kan ẹnìkan ó lọ sọ́dọ̀ bàbá wa Ujala ó ní post ńlá kan tó fẹ́ gbà ní Nàìjíríà yìí àwọn tí wọ́n dẹ̀ ń do post yẹn wọ́n lé ní 300. post ẹyọ kan bẹ́ẹ̀ni èèyàn 300. bàbá wa Ujala wọ́n jẹ́ náà àwọn ọ̀gá wa tó wà lábẹ́ mi àgbà bàbá wa Ujala dẹ̀ gba post yẹn fún òun náà mọ̀ pé lẹ́yìn lòun wá o. wọ́n gba post fún. bẹ́ẹ̀ni. láàrin èèyàn 300. láàrin èèyàn bíi 300 òun padà rí post yẹn gbà. ó rí post yẹn gbà nígbà tó rí gbà. nípasẹ̀ àwọn ẹ̀mí. nípasẹ̀ àwọn ẹ̀mí Ọlọ́run àní kò sí ohun tápá àwọn ẹ̀mí Ọlọ́run ò kà bọ́ bá ru èèyàn débí tẹ́mi ò bá tí ì bọ̀ o lára ẹ o wàhálà ìtàn wọn yìí nǹkan yòówù tí o bá wà lábẹ́ àjẹ́ ò bá máa ṣe. so ọjọ́ tó wá yẹ kán fún ní sátífíkẹ́ẹ̀tì tó fẹ́ celebrate kí n tó máa gba sátífíkẹ́ẹ̀tì ọdún gangan ló bá débẹ̀ lójú àwọn yẹn bá láwì pé òun kọ́ làwọn fẹ́ fún ní post yẹn ẹlòmíì làwọn fẹ́ fún. pẹ̀lú ìtìjú àtẹkùn lòun àtàwọn ọ̀rẹ́ ni wọ́n fi kú ń bẹ̀ ó bá wá sọ́dọ̀ bàbá wa Ujala nígbà tó débẹ̀. ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kì í ṣàṣọ àrórí sọ̀sà. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ohun tó ṣojú mi ni. bàbá Ujala wá wò pé kí ni àwọn bàbá mi wọn kì í ṣe nǹkan kan láwọn ò ṣe é mọ́ kí ló wá dé àwọn tí ẹ̀ ń káànú ẹ̀ wípé báwo ló ṣe wá rí báyìí nígbà tí wọ́n débẹ̀ wọ́n pe àwọn ẹ̀mí ẹ̀gbọ́n táwọn ẹ̀mí sọ. kí náà sọ. wọ́n ní kí ló dé tó fẹ́ wá post ọ̀dọ̀ wa kọ́ ni post ẹ̀ wá ṣé bó ti lọ gbé bílíìrì wípé ibo ló lọ dúpẹ́ sí. òun fúnra rẹ̀ wá sọ pé ní last week Sunday òun dúpẹ́ ṣọ́ọ̀ṣì àwọn pẹ̀lú 25 million. ẹni tó dẹ̀ ṣiṣẹ́ fún kò fún ẹni yẹn ní 1 million naira. àwọn ẹ̀mí bá bínú. wọ́n ní kó lọ gba certificate ẹ̀ lọ́wọ́ pásítọ̀ wọn. wọ́n ní kó lọ gba certificate ẹ̀ lọ́wọ́ pásítọ̀ wọn. ohun tó wà nù ayé nìyẹn ibi tó bá ti ṣoore fún ẹbẹ̀ náà lèèyàn dúpẹ́ tó bá yẹ pé di òòṣà ló ti lọ tọrọ ọmọ tó wá bímọ yẹn wọ́n lọ dúpẹ́ sí mọ́ṣáláṣí o. ohun tí ẹ̀kọ́ spiritualism fi yàtọ̀ nìyẹn. téèyàn bá lọ bímọ sí di òòṣà. tó bá jẹ́ pé di òòṣà òòṣà ló fún ẹ lọ́mọ. ó wá lọ ń yọ ṣọ́ọ̀ṣì. ó wá lọ ń yọ ṣọ́ọ̀ṣì ó wá lọ ń dúpẹ́ síbẹ̀ tó bá tiẹ̀ máa dúpẹ́ sí ṣọ́ọ̀ṣì wà á kọ́kọ́ dúpẹ́ síbi tí wọ́n ti ṣí ẹ lóore ná tí wọ́n náà dúpẹ́ dáadáa tí wọ́n tún wá mọ̀ pé ẹni ìmoore. ẹ̀sà ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ àwọn kan tán fi ń dáṣà but mo rí i pé ó dàbí ọ̀rọ̀ wà nínú ẹ̀ wọ́n á ní ó lọ tọrọ nǹkan kan lọ́dọ̀ èṣù ó wá dé Mẹ́kà ó wá lọ sọ̀kò fáṣetà ni pé bí ẹni fojú olóore gúngi ni. ó jẹ́ tán nìyẹn èṣù bá ti yọ ọwọ́ ẹ̀ kó nu gbèsè ayé ẹ̀ ó parí ó ti tán nìyẹn so bó ṣe rí nìyẹn ọ̀rọ̀ ayé ṣe rí nìyẹn ọ̀rọ̀ ayé ṣe rí nìyẹn. tó gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri àgbáyé mo mọ̀ pé ìmọ̀ tòní kó wá ọmọ ọkọ̀ ẹlòmíì ọmọ bí ọgbẹ́ni yẹ ọmọ tí ń sọ
ọ̀gbẹ́ni tí sì ń sọ̀rọ̀ yìí ni tí ń sọ dáa lójú ní tó ń fọlọ́run búra pé wàláhì tàláhì àní mo mọ tí mò ń sọ níṣẹ́ wàláhì tàláhì wọ́n tún fọlọ́run búra wọ́n sọ̀rọ̀ àdó wọn làwọn ò sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àdó òṣàdó tó ń jà rànyìnrànyìn tó ṣú bo majority lójú ní Mọ́ríkàsì Agége pàápàá jùlọ mùdírù Mọ́ríkàsì fún ara wọn ọ̀rọ̀ yẹn ò yé àwọn náà àtẹni tí wọ́n ń fi allegation kan wọ́n ní tó bá rújú bàbá wọn làwọn máa pè pé ọ̀yá wá dá sọ̀rọ̀ ọmọ ẹ̀ ta ló jàdó sọmọ ẹ̀ lápò ó ti parí ẹni ọba fẹ́ mọ̀ lóòótọ́ ẹ wá bá àwọn tí wọ́n jókòó àwọn ni wọ́n ní mọ̀ ń pa ẹ̀mí. ṣé rí lásìkò tá a wà yìí aláàbọ̀ ẹ̀kọ́ ló pọ̀ jù bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ nífà náà lọ́pọ̀lọpọ̀ ni o kì í ṣe gbogbo wọn o nísìnyí bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ nífà kó tó da ifá fún ẹ ìhun tó ti kọ́kọ́ wà lẹ́mìí ẹ ni pé báwo lowó ṣe fẹ́ jáde lápò ẹ. mo máa ń sọ nǹkan kan mo ní generation ti wà yìí sẹ́ẹ̀tì wà yìí tó máa lóun fẹ́ ṣe àáfà àlùfà àbálùfà àjàlèsà o á lu jìbìtì o. tó bá kẹ́kọ̀ọ́ spiritualism kò lè lu jìbìtì. toró náà fẹ́ bẹ́gbẹ́ pé. àní tó bá kẹ́kọ̀ọ́ spiritualism kò lè lu jìbìtì ẹ̀yin náà wo bí tẹ́tí wá bá mi inú igbó mo múlé sí i. ó ní kéèyàn tó wá lé sọ pé inú igbó yìí tó jìnnà yìí ló wá múlé sí tọ̀hún ní ohun tó dáa lójú ni. ó ní ìwádìí ti ní ohun tó dáa lójú àfàwálẹ̀ àkíkí ló sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ n béèrè ìbéèrè kan. ìbéèrè tí mo fẹ́ béèrè yẹn máa fọ́ ni o. ó máa rí bákan létí àwọn ará ilé náà. ṣé máa pa àwọn kan wà nílùú òyìnbó wọ́n á ní Mr. Adéyínká oríṣiríṣi là ń gbọ́ oríṣiríṣi mẹ́sẹ́ẹ̀jì là ń rí wọ́n ń ta kinní kan nílùú òyìnbó jackpot ṣé àwọn ẹ̀mí yẹn náà wọ́n lè sọ nọ́mbà tó máa jáde ní ìlú òyìnbó ṣé ẹ̀mí kan làwọn òyìnbó yẹn náà lò ní tó jẹ́ pé àwọn èèyàn kì í sábà gẹ̀ẹ́tì wọn. gbogbo ohun táwọn òyìnbó ṣe pátá àlùjọ̀nù ni wọ́n rí àmọ́ àṣírí ọlá wọn nìyẹn wọn gbọ́dọ̀ fi hàn. àlùjọ̀nù làwọn òyìnbó náà tó rí. gbogbo àwọn kódà àwọn onímọ̀ ẹ̀sìn tí wọ́n ní kẹ́ ẹ má kẹ́kọ̀ọ́ àlùjọ̀nù wọ́n mọ̀ nǹkan ṣe nítorí pé wọ́n mọ̀ pé agbára yẹn làwọn fún ara wọn rí tẹ́yìn náà bá ti wá àmọ́ ẹ̀ tìjọ wà bákan náà alágbára dẹ̀ máa pọ̀ jù láyé ojú ti là nìyẹn so náà wọ́n mọ̀ sọ wípé kẹ́ ẹ má kọ́ ẹ̀kọ́ ẹ̀ ní ohun tó ní kẹ́yìn má kọ́ ẹ̀kọ́ ẹ̀ yẹn nǹkan yẹn làwọn fún ara wọn ń lò. àwọn onímọ̀ ẹ̀sìn. ẹ lọ ka ìtàn báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ Pepsi bóyá Pepsi or Coca-Cola ẹni yẹn wá láti Amẹ́ríkà ni tó sọ fún mi ó lẹ́ni tó ṣe pípé ẹni yẹn kò ní láárí kò sówó lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan kó wá jókòó wá ń ronú lọ́jọ́ kan ni ó wá ń gbọ́ ohùn pé lágbájá má sunkún mọ́ mo lè help ẹ o mo lè kọ́ ẹ ní nǹkan kan tó lè ṣe o tó yẹ pé tó bá ṣe nǹkan yẹn gbogbo ayé ló máa gba wèrè ẹ o so ó wá kọ́ ní kinní yẹn nígbà tó ń wá kọ́ ní kinní yẹn kò lówó tó máa fi invest lórí ẹ̀ òun náà wá tún lọ bá ọ̀rẹ́ ẹ̀ kan tí yẹn lówó lọ́wọ́. ìmọ̀ kan tó lélẹ́yìí. so pé mo mọ nǹkan kan pé ìyẹn dẹ̀ kò wọlé àwọn fámìlì méjì yẹn àwọn ni wọ́n ń pín owó Pepsi dollar. inú Pepsi or Coca-Cola lẹ́ni yẹn dárúkọ fún mi. ìkànnù méjèèjì. kódà nínú àwọn ọmọ àṣelà ilẹ̀ ni tó sọ fún mi àṣelà kan náà tá a mọ̀ lágbàáyé. ó parí. ọmọ wọn tó wà lábúròdù. so ló sọ nǹkan náà fún mi àlùjọ̀nù náà fi ṣe gbogbo nǹkan pátá. aṣọ tí mo wọ̀ sọ́rùn àlùjọ̀nù ló kọ́ àwọn tí wọ́n ṣe. àlùjọ̀nù ló kọ́ wọn. bẹ́ẹ̀ ni mo sọ. fóònù tá à ń lò náà. àlùjọ̀nù ni ẹ̀yin náà wò kéèyàn máa sọ̀rọ̀ níbí báyìí kẹ́ni tó wà lamẹ́ríkà dẹ̀ máa fún yàn lésì spirit kan ló ń gbé ọ̀rọ̀ yín ló contact ọ̀rọ̀ yín papọ̀ mọ́ra wọn ló ń transmit ẹ̀. ó dà àlùjọ̀nù kékeré ló tẹ̀ tún ṣe náà rí bẹ́ẹ̀ ni mo sọ. àlùjọ̀nù kékeré ni. ṣé ẹ rí èèyàn kan ò ní lo àlùjọ̀nù láyé ẹni ẹ máa wà ní ẹni tó ń darí ayé ni o. bẹ́ẹ̀ ni mo sọ ẹ lọ gbogbo àwọn tí wọ́n ń pàṣẹ ayé lé ni àlùjọ̀nù ni o èmi ìfihàn èmi ò fihàn ká sọ̀rọ̀ sínú inú máikrófóònù kó dẹ̀ máa dún nínú spíkà àlùjọ̀nù láṣìírí ẹ wo àwọn òyìnbó kan ká ọ̀rọ̀ sórí náílọ́ọ̀nù àwọn kíṣẹ́ẹ̀tì ìgbà yẹn náà ń ṣe báyìí àlùjọ̀nù ló kọ́ wọn nígbà tó kán advance lórí ẹ̀ àlùjọ̀nù yẹn tún wá bá wọn pé ẹ má tún lo eléyìí mọ́. ó ti di old method. ẹ tún wá lo eléyìí àlùjọ̀nù ni ìdí nìyẹn tẹ́ fi máa ń sọ wípé àwọn kan ò bìlífù ń pa pé Ọlọ́run wà ẹni tó bá lọ́lọ́run ò sí ó mọ ohun tó ń sọ ojú ọ̀nà ló wà o ẹni tó bá dẹ̀ lọ́lọ́run wà náà ó mọ ohun tó ń sọ ojú ọ̀nà ló wà ojú ọ̀nà ló ń wà àlàyé láwọn méjèèjì nídìí. kódà ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀mí táwa gan ń ṣe wọn á ní ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀mí sọ pé má gbà pọ̀ lọ́hún wà torí tó bá ti gbà pọ̀ lọ́hún wà tó bá ti níṣòro wà bílíf pọ̀ lọ́hún ló ń ṣe ẹ́ wàá máa di gbogbo ẹ̀bí ru Ọlọ́run bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ pẹ̀lú mistake ẹni tí ò bá ṣoríire láyé látọwọ́ ẹ̀ àbọ̀wọ́ àwọn òbí ẹ̀ ló ti wá o. ok téèyàn bá ṣoore tí ò lówó kò ra mọ́tò kò kọ́lé kò rí bá ti ṣe látọwọ́ àbẹ̀wọ́ àwọn òbí ẹ̀ ló ti wá. lọ́nà wo nìyẹn sá. táwọn òbí bá láṣẹ ilẹ̀ burúkú ọmọ àjẹyà ẹ̀ táwọn òbí ò bá fi ọ̀nà spiritualism rìn ìlànà wọn ra ayé gbé fún yàn ni kò sẹ́ni kankan tó ń gbáyé lọ́fẹ̀ẹ́.
àwọn kan sì máa ń dáṣà pé ọ̀fẹ́ ni lágbájá ń gbáyé. ọ̀fẹ́ àwọn tó ń gbáyé lọ́fẹ̀ẹ́ làwọn tó ń tẹra ayé lẹ́fun. Ó délé ó bẹ́ bá nìyẹn nítorí pé nílànà tiwa a máa ń process ọ̀rọ̀ ọmọ ni láti inú oyún. Inú oyún ó ti náwọn nǹkan kan ó ti náwọn process kan tí ìyá ọmọ máa là kọjá ó náwọn omi kan tó wọ́n máa mú ó ti náwọn nǹkan kan tó wọ́n máa ṣe nítorí kọ́mọ àánú ẹ̀ lè lálùbáríkà kó lè ṣoríire. Tó bá bí ọmọ yẹn tán ó ní process bá ṣe máa rí ibi ẹ̀ràn kan ní gbé ibi kọ́kànlá rí kọ́kànlá rí mọ́ ara o ẹni tó tẹ̀ tó wá lọ rí mọ́dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ó ti rán ayé ọmọ nítorí pé àwọn kan ni wọ́n ń ṣe meeting bẹ́ẹ̀. Wọ́n máa rò pé ìdọ̀tí wo ló gbé wá bá wa yìí àwọn àbá bu èpè lu ohun tó ń rùn ló gbé wá bá wa bí. So pé ọ̀nà àwọn gbólóhùn kan tẹ́ máa wí tẹ́ máa fi rí gbogbo aburú gbèsè ayé ọmọ yẹn dànù. Tọmọ yẹn tẹ́ bá tún fẹ́ sọ lórúkọ ẹ gba orúkọ lọ́dọ̀ àwọn tí wọ́n rí kọ̀rọ̀ tí wọ́n rí gbangba ni. Bẹ́ẹ̀ ni màláìkà ni wọ́n rọ̀ wá ní àní wọn àmọ́ torí páyé kú ti ń pè wà lálájọ nù lèmi kọ́kọ́ ṣe ń sọ pé àwọn àlùjọ̀nù so ìntẹ́yìn mọ̀ pé ayé fẹ́ fi búhun kí ọkùnrin máa tún fi búra ẹ̀ so àwọn náà máa sọ wípé kọmọ ètò lè jẹ èèyàn inú orúkọ báyìí wọ́n lè mú orúkọ bíi 3 4 lẹ̀ pé ẹ sọ nìkan nú ẹ̀. Orúkọ tó máa wá múlẹ̀ tí ò bá papọ̀ mọ́ táyé létí tiwa àwa máa gbé orúkọ tún ni orúkọ tó bá wà ìdí ẹ̀sìn tó bá ń ṣe náà ni wọ́n ti máa fún ẹ lórúkọ. Wọ́n máa torí pé àwọn náà kì í fẹ́ kéèyàn bẹ́sìn jẹ àwọn ẹ̀mí tiwa o RMKOK o ìdí ẹ̀sìn tó bá ń ṣe náà ni wọ́n ti máa mú orúkọ jáde fún ẹ bó ní fábá wá inú tó gbàgbọ́ ẹ náà láti máa mú solution jáde fún. Ó parí kì í ṣe pé nù tẹ́yìn ṣe gangan pé ó lè jẹ́ odù àkọsẹ̀jayé ẹ̀ làwọn ẹ̀mí Ọlọ́run kan máa mú jáde pé odù báyìí ní lágbájá bá wáyé so odù yìí ó kàn máa pè sínú omi láàárọ̀ kó dẹ̀ máa pe ohun ẹ̀ sí kó dẹ̀ máa tọrọ ohun tó fẹ́ sí. ẹ̀dí afúnlágbájá jẹ́ tó ń tìkọ̀lé ọ̀rọ̀ wá sí kọ̀lé ayé ó lè jẹun tó máa fún ni ó lè gbé mú ó lè jẹun tó máa fún ni akọ́ni kó gbé mu kó dẹ̀ fi bọ́jú tọ̀hún á dẹ̀ rí pé gbèsè ayé òun dẹ̀ bẹ̀rẹ̀ sí yàtọ̀ sí dáadáa lóòótọ́. Ó parí. But gbogbo religion wọn create látara spiritualism ni. Nínú ìtẹ́ ìṣe inú ẹ̀ ni wọ́n ti create gbogbo religion. Ibi táwa yìí àwa náà kírun bẹ́ẹ̀ táwa ti ṣe tán à ń kí jímọ̀ ń bí à ń kí ìdí ń bí à kí ìdí tùnú àwẹ̀ ń bí a máa kí ìdí iléyá ń bí àtòrí ohun tá à ń ṣe gbàgbé ẹ̀sìn tá a ti kó ń bẹ́ẹ̀ a jẹ́ kí kéwú tá a ké tá a bá lò báwo ni ṣé kéwú tá a ké ò ní waste. Ó máa waste ọlọ́mọ sì jẹ́ kéwú tá a ké ó ṣe. so kéwú tá a lọ àìmọye ọdún díẹ̀. nígbà tá a dé bísà àwọn tá a jọ wá wọ́n ní ṣé àwọn kírísítẹ́nì wà ń bí ni mo ní kí lórí ó ní kí ní ṣẹkẹṣẹkẹ táwọn kírísítẹ́nì ń mì òun là ń wò lọ́ọ̀kan yìí ó ní iṣẹ́ tó ń lo kíní erùkẹ̀rẹ̀ ń bí ni nígbà bá wá dé ṣé gbogbo ẹ̀ lẹ wá papọ̀ sójú kan tẹ̀ fi ń jọ́sìn ni. ẹ̀sìn kan ló ní gbogbo ohun tẹ́lẹ́sìn ń lò yẹn. ẹ̀sìn kan ló ní gbogbo ohun tẹ́lẹ́sìn ń lò. gbogbo irinṣẹ́ ẹlẹ́sìn láyé ẹ̀sìn kan ló ní ẹ̀sìn kan ló ní àtẹ́wọ́ àwọn àlùjọ̀nnú kan ló ní. àtẹ́wọ́. bẹ́ẹ̀ ni ó wá ní bó ṣe ń pa àwọn àlùjọ̀nnú kan tí wọ́n bá fẹ́ kí ànábì Sulaimon ó ní orin tí wọ́n máa kọ ó dẹ̀ ní ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó bí àtẹ́wọ́. tó bí àtẹ́wọ́ táwọn kírísítẹ́nì máa ń pa yẹn. bẹ́ẹ̀ ni gbogbo nǹkan pátá nínú spiritualism náà ti mú ẹ̀sìn kan ló ní tẹ̀sùbá ẹ̀sìn kan ló ní kírọ́ọ̀sì o Jésù kan ló wà lára kírọ́ọ̀sì o. kí ló wà mẹ́ tó ṣọwọ́ báyìí tó. property ànábì Sulaimon ni gbogbo ẹ̀ ṣé ẹ rí cross orígun mélòó ló wà ànábì Sulaimon ni orígun mélòó ló wà lára cross. orígun mẹ́rin la máa pè é. orígun mẹ́rin. wá báyìí wá báyìí wá báyìí wá báyìí. àwọn ẹ̀mí wa RMKOK mélòó ni wọ́n. RMKOK mẹ́rin. àwọn náà ni wọ́n kóòdì sára cross. kì í ṣe ti Jésù tí gbogbo èèyàn. Jésù kọ̀ kálukú kọ̀ gbé ìtàn oríṣiríṣi tí ò jọra wọn. nọ́kàn kí ibọ̀ nọ́kàn fi báàkì ẹ̀. ànábì Sulaimon ló ní cross. ànábì Sulaimon ló ní rosary látara rosary ni wọ́n ti mú tẹ̀sùbá jáde. so ogun ẹ̀sìn kọ ogun Islam kọ ogun Kristẹni kọ ànábì Sulaimon ló ní kandu kì í ṣe religion lóní ànábì Sulaimon ló ní àtẹ́wọ́ tó àwọn àlùjọ̀nnú ẹ̀ ni wọ́n fi ń kì í ṣe gbogbo àwọn àlùjọ̀nnú àwọn apá kan nínú àwọn àlùjọ̀nnú àwọn ni wọ́n ní àtẹ́wọ́ lórúkọ tó ń pè wọ́n tó jẹ́ pé tó bẹ́ẹ̀ pa wọn nìkan lè yàn mọ́ èèyàn ìjọba nú ayé. àwọn àjọ̀nnú alátẹ́wọ́. bẹ́ẹ̀ ni so gbogbo sẹ́ǹtì ànábì Sulaimon ló ní kì í ṣe religion ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn kinní kan wọn náà àtàwọn àwọn tó yẹ pé kì í ṣe religion ṣẹlẹ̀ kì í ṣe religion spiritual group ni wọ́n gbé sábẹ́ religion ni o. ẹ má bínú sà gbogbo àwọn ọmọ sẹ̀lẹ̀ ó máa gbọ́ yín báyìí sà. kódà Kérúbù and Seraphim kì í ṣe religion spiritual group ni wọ́n. ẹni sẹ̀lẹ̀ kì í ṣe religion. kì í ṣe religion spiritual group ni wọ́n. Kérúbù and Seraphim náà. ṣé kì í ṣe mi ló ń darí wọn ni. ẹ̀mí náà gbójúlé
àmọ́ tó wọn bá fi sábẹ́ religion ayé lè má tẹ̀wọ́ gbà lọ́wọ́ wọn. Kọ̀dìríyà Tìjàníyà kì í ṣe religion. Táwọn tí wọ́n jẹ́ Kọ̀dìríyà àti Tìjàníyà bá tún gbọ́ eléyìí nǹkan sà. Nítorí pé wọn kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ tán bá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ tán nímọ̀ nípa ẹ̀ àwọn fúnra wọn máa mọ̀ wípé kì í ṣe religion. Kí ni wá ní Kọ̀dìríyà kí ni Tìjàníyà? Ẹ ṣeun tí n bá ní Allahumma salli wa sallim ala ayni rahmati rabbaniyyati wal yaqutatil mutahaqqiqati lahayi tọ́tí bi markazil fuhumi wal maani wà nuril akwani lil mutadamila kíní kan rabbani báyìí máa ń kà lọ yẹn gbólóhùn yẹn ò ṣe gbólóhùn religion tó pé gbogbo nǹkan yẹn pátá táwọn Tìjàníyà máa ń kà lọ́jọ́ Friday tá a bá ti ọ̀bẹ bọ̀ tá a bá tú màláìkà rọ̀hánìà àlùjọ̀nù ni wọ́n fi kóòdì gbogbo tó wà ń bẹ̀. bí markazil fuhumi wálé mọ̀hání markazil fuhumi àwọn ẹ̀mí kan ni. Àwọn tí ó sì yé àwọn náà jókòó wọn jọ máa wí. Ibrahim Niyasi ẹ̀mí kan ló lò gbogbo ibi tó bá ní Ibrahim Niyasi jáde kò ṣe Ibrahim Niyasi kan ló jáde o spiriti tó ń lò tó ń bá sọ̀rọ̀ nígbà tó wà láyé spiriti yẹn kì í fẹ́ gbogbo ẹni tó bá ti bá ṣe kì í fẹ́ kí orúkọ ẹni yẹn parẹ́. Àbá ti ní Ibrahim Niyasi ní bẹ́ẹ̀ bá ti gbórúkọ ẹ̀ mọ̀ òun ló máa lọ mú jáde pé ẹ tó bẹ̀rẹ̀ sí pariwo ẹ̀ kéré. Torí ìtẹ́ ẹ sọ yìí ọdún kan náà sọ pé èèyàn á sì yọ lórí àpáta wọ́n tún wọ ara ilé kan wọ́n sọ lábẹ́kúta iná bẹ̀ èèyàn á sì yọ ní. ó possible kódà ó yọ ń bè kan láìpẹ́ yìí ní Senegal ní sánmọ̀ bí aago 2 alẹ́ Ibrahim Niyasi kọ́ ló yọ o ẹ̀mí tí ó bá Ibrahim Niyasi ṣe tó sọ ọ́ di ọ̀gá ẹ̀mí yẹn gbogbo ẹni tó bá ti bá ṣe pátá yóò fẹ́ kò ní fẹ́ kórúkọ ẹni yẹn parẹ́ tó bá ti wádìí pé gbogbo ẹ̀ tútù dárúkọ ẹ̀ báyìí akọ̀tù ṣe nǹkan tó fọ́nì ni káwọn ayé lè máa pariwo ẹ̀ kiri wọ́n sì máa pariwo ẹ̀ kiri bẹ́ẹ̀ náà ni Sheikh Abdul Qadir Jilani kọ́dásálà òṣèrà ò. ká máa fọwọ́ di orí mú yẹn. ẹ̀ẹ̀mí tó darí ẹranko ló bá ṣe tó darí kìnìún ẹgbẹ́ kìnìún náà máa ń yà sí. bẹ́ẹ̀ni. ẹni kí Kàdíríyà wàá sọ kìnìún tó wà mẹ́ẹ̀ kí ni tó mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó mọ̀. n tí mo wá fẹ́ gbọ́gàn ẹ̀ tí ì sọ àti Kọ̀dìríyà àti Tìjàníyà tẹ́ sọ yẹn ẹni wọn kì í ṣèjọ. wọ́n gbé sábẹ́ religion ni. ṣé spiritual group làwọn náà. spiritual group ni wọ́n tó dá dúró. ṣé Jawharatul Kamali ṣe inú Kùránì ló wà ní ṣáná bí mo Jawharatul Kamali wà. So kálukú ń create tiẹ̀ ó dẹ̀ ń gbé sábẹ́ religion. nígbà tí ẹ sọ gbogbo yẹn àwọn alùsùnà wa ń kọ́. alùsùnà kì í ṣe spiritual group tó rí pé àwọn ò gba spirit gbọ́. wọn ò gba spirit gbọ́ so àdàdálẹ̀ làwọn yẹn èmi tí ẹ mọ̀ bí tí mo lè sọ àwọn yẹn sí torí religion gan fara mọ́ wọn religion ò gba tiwọn spiritual group náà ò gba tiwọn nítorí pé tiwọn yẹn tún ti wá le jù nítorí pé òfin táwọn mú ẹ mọ̀ṣẹ́ ń tán pè ní sùúrù. ẹ má bẹ̀rù àwọn alùsùnà ni mò ń sọ ẹni tí wọ́n yẹn tún ti kọjá. tí wọ́n yẹn ti kọjá àlà ẹ mọ̀ ń tán pè ní spiritual group ni wípé ohun tán gbélé tó jẹ́ wípé àwọn òfin inú ẹ̀ àwọn spirit ni wọ́n gbé kalẹ̀ so gbogbo òfin tán tẹ̀lé níṣẹ̀lẹ̀ àwọn spirit ló gbé kalẹ̀ tó bá ti kọ́kọ́ wọnú temple wọn wàá kọ́kọ́ lọ forí kanlẹ̀ so wàá kọ́ forí kanlẹ̀ wàá dẹ̀ mú kándù kan wàá tàn sọ́wọ́ spirit tí ọ̀ṣọ́fà pàdé spirit yẹn ló sọ wípé tẹ bá sì fẹ́ kóun máa wà níbi títí láíláí nǹkan báyìí lẹ gbọ́dọ̀ máa ṣe. náà ń tẹ̀lé yẹn. òun náà ń tẹ̀lé so mo ti sọ kan náà rí nígbà kan mi kàn fẹ́ tún sọ mọ́ ni. ẹ tún sọ ẹ jọ ìmọ̀ kẹnu. spirit là ń kírun fún kì í ṣe Ọlọ́run. kí lẹ sọ sà. spirit là ń kírun fún kì í ṣe Ọlọ́run. máa sọ reason fún yín. ẹ̀mí là ń kírun fún kì í ṣe Ọlọ́run. kì í ṣe Ọlọ́run kí ni ìdí ẹ̀ sà. ẹ ṣeun mo sọ fún yín pé gbogbo spirit tẹ bá ti pàdé ohun tó bá ní kẹ́ ẹ máa ṣe fóun lẹ máa ṣe fóun tó fi máa jẹ yín. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní tá a bá fẹ́ kírun ká ṣàlùwàlà kì í ṣe pé ó fi èrò rí ẹ̀gbálùwàlà yẹn kalẹ̀ o ẹni tó pàdé ohun tó fẹ́ ló sọ fún yẹn. tá a bá bọ́ sórí ìrun tó bá fẹ́ kírun má jẹ àlùbọ́sà ayù má jẹ ẹran súnsun kí ni nǹkan àṣírí tó wà ń bẹ̀ òun ni wípé àwọn tí wọ́n fẹ́ wá gba ìrun yẹn lọ́wọ́ ẹ̀ wọn ò fẹ́ òórùn àlùbọ́sà ayù. wọn ò fẹ́ òórùn ẹran sísun. wọn ò fẹ́ òórùn ẹran sísun tó bá ti jẹ́ wọn ò ní gbà wọ àkìdánù lókì. ìdí nìyẹn tẹ́ fi máa gbọ́ nú ẹ̀kọ́ spiritualism wípé ọlọ́run pọ̀ nítorí pé àwọn spirit yẹn ọlọ́run ni wọ́n. kálukú wọn ló ní ìjọba ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tó ń lò. so irun tọ́gá mi bá náwọn òfẹ́ mi ń gbọ́dọ̀ ṣe o n tó wà nínú ayé nìyẹn ó dáa ibi tẹ́ máa fi mọ̀ wípé spirit lànà bí náà àlùjọ̀nnú ní Jìbìrìlù
ibi táwa náà ti máa mọ̀ wípé ànábì lọ àlùjọ̀nù nígbà tó fẹ́ lọ jagun kan àwọn tó kó sẹ́yìn lọ jagun yẹn wọn ọ̀tọ̀ gan àwọn tó sì ń lọ bá jà lé 1000 kí wọ́n ti ẹ̀ mú ẹnì kọ̀ọ̀kan bóyá èèyàn márùn kó máa mú ẹnì kọ̀ọ̀kan kọ́kàn máa dé yín mọ́ lásán wọn nípa ogbó wọn tán àmọ́ nítorí wípé ẹni tó fẹ́ ràn lọ́wọ́ ó ti dágbére fún kó tó kú lé ogun Údù tánàbí já tí òun ẹni ànábì ò dágbére fún Jìbìrìlù ni ló fi yí lọ́wọ́ ó ti wò pé ó wà pẹ̀lú wájàre ìyẹn dẹ̀ rò pé òkú fi lọ mí. gẹ́gẹ́ ṣe sọ pé àwọn ẹ̀mí yẹn náà wọn kì í kọjá ààyè. wọn n tó bá ti pè wọ́n sí so bá wá ṣe nǹkan yẹn tán tó bu ẹ lọ́wọ́ tó wá ṣe wàá pè wá wá ní ó fi lọ wá tó bá yẹ pé ó ti fi lọ wá ní àwa sọ fún ẹ pásìkò tó fẹ́ lọ tí tò. Ànábì Musa alayhi salatu wa salam ẹ̀mí iná ló pàdé kí ìṣọlọ́hun ẹ̀mí àlùjọ̀nù tó ń darí iná ló ń bá a sọ̀rọ̀ pé ya Musa inni ana rabbuka fakhalana alayka spirit yẹn ò fẹ́ kó wọ bàtà sẹ́sẹ́ spirit yẹn ni òun ò fẹ́ bàtà innaka bil wadil muqaddasi tuwa nítorí pé ààyè tó wà yìí ààyè mímọ́ ni. ṣé ká wá sọ pé spirit tó pàdé yẹn ni spirit táwọn sẹ̀lẹ́dọ̀ òkè fi ń wọ bàtà ni. ìkànnì àwọn ìran ìfèrítu ló pàdé àwọn ìfèrítu náà níná so ìyẹn ni kó máa wá kẹ́kọ̀ọ́ ni ìyẹn ò sọ fún pé àsìkò tó máa lọ jagun ti tó àmọ́ nítorí pé ó ń ta Musa lára pé àwọn tí wọ́n mú sí yìí wọ́n ṣe lè máa mú wọn sẹ́ńtọ́ sí mú wọn sí kọ́ tó bí bàbá ẹ̀ so ẹ o má jẹ́ sọ́jú bẹ́ẹ̀ lọ. fáǹfààní gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ wo àáfàá wa yìí oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ oríṣiríṣi etí ni kó wá máa fi gbọ́ oríṣiríṣi ojú ni kó wá máa fi wò pé ṣáwọn èèyàn báyìí náà tún wà nínú ayé ẹgbọ́n tí wọ́n sọ wọ́n ní gidigba ò ṣílẹ̀kùn bàbá ìjẹ́ tá a bá wá sọ́dọ̀ yín jọ mí ìjẹ́ máa gbà wá láàyè torí mo mọ̀ pé eléyìí tẹ́ ẹ sọ yìí ní tó tún máa bí kékeré kọ́ o àwọn èèyàn dẹ̀ mọ́ sọ nǹkan oríṣiríṣi ní comment section jẹ́ tá a bá wá ṣe mọ́ gbà wá láàyè sá. kódà kẹ́ ẹ wá ní gbàgbà aláwọ̀ sálá ni gbogbo ohun tí mo bá wá sọ pátá kí kálukú máa mú jáde lẹ́yọ̀ kọ̀ọ̀kan báyìí máa tún sọ. tọ́ bá tuntun mú jáde ẹ̀ tún píìkì bẹ́ẹ̀. máa tún sọ nítorí wípé inú ẹ̀kọ́ yìí kò sí ohun tó ń jẹ́ rọ́mbẹ̀ reality ni reality of life ló ń jẹ́ spiritualism. fact of life. ìkórìtà tẹ́ rí. bẹ́ẹ̀ni. táwọn tọ́lọ́ ń bá ṣe yín lójú tẹ́ rí àwọn tó wà ń bẹ̀ ẹ bùdánù ni o. kó fi ilẹ̀ báyìí. ibùgbé àwọn kan ni. nìkórìtà. bẹ́ẹ̀ ni téèyàn bá wá dé ìkórìtà yẹn láago kan òru tẹ́ bá ṣe ohun tó ń fẹ́ téèyàn bá ṣe ohun tó ń fẹ́ tán bá ra mú. irú ẹni bẹ́ẹ̀ lòtútù mú jáde. téèyàn bá dẹ̀ ti mọ̀ wọ́n tó mọ orúkọ tó ń jẹ́ tó bá débẹ̀ wọ́n á wẹ́kọ̀ ọmọ ẹni kódà àwọn gan-an tó máa ṣe ahlan wa sahlan ẹni tí wà lélẹ́yìí ó dá wa mọ̀ àwa náà dá a mọ̀ inú tẹ́ǹpù tẹ wà yìí tọ́lọ́ bá ṣe yín lójú tẹ bá ra wọn tó wà ń bẹ̀ ẹ̀ nílé wọ bí o. kọ́tì ẹ̀jẹ̀ á lọ ná ẹ̀jẹ̀ á lọ ná ṣe mọ̀ pé káàdúró lójókòó tó yẹ́yìn sí wọn. so ẹni tó bá wá sọ pé gbogbo ohun tí mo wí irọ́ ni mo pa àwọn kìrìsìtẹ́nì ò tiẹ̀ kì àwọn máa ń fa wàhálà mùsùlùmí ló máa ń fa wàhálà jù ẹni tó bá ní irọ́ ni mo pa èmi náà ní ìbéèrè tí mo fẹ́ bí. ẹni tó bá ní irọ́ ni gbogbo ohun tẹ̀sán irọ́ ló ń pa àbò sọ nǹkan kan ní comment section. ẹ bá mi bírú ẹni yẹn wípé kí ló dé tí wọ́n fi máa ń fi lógò yìí sórí mọ́sálásí. lógò yìí. ẹ mọ̀ pé aláwù ni. bẹ́ẹ̀ ni alif lam. ẹ bọ̀ lógò ni. lógò ni kinní yìí. kí ló dé tó fi máa ń fi sórí mọ́sálásí. sí gbogbo ẹ̀yin àáfàá. kò ì tán. kò ì tán. kí ló dé tó fi máa ń fi 5 star new moon sórí mọ́sálásí. ètò rí báyìí yẹn tó wá ṣe lé báyìí. kí ló dé tó fi máa ń fi sórí mọ́sálásí. ìbéèrè yẹn jẹ́ méjì. àṣírí ni. fáwọn tó bá ń sọ wípé irọ́ ni gbogbo ohun tẹ́ ń sọ yìí. àṣírí ni. kí ló dé tó ń ṣe báyìí. àṣírí ẹ̀sìn ló wà ń bẹ̀. àṣírí ẹ̀sìn ló wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni bó tẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọ àìmọye èèyàn 99.9 wọn lè mọ̀. ẹni tó bá kẹ́kọ̀ọ́ spiritualism ló máa mọ̀. ló máa mọ̀. torí pé tó o bá kẹ́kọ̀ọ́ dé ààyè kan àwọn tí wọ́n níbẹ̀ wọ́n á jáde sí ẹ̀ àwàlàwà mẹ́ẹ̀. ó parí. àwọn akọ̀dẹ̀ rí kíní ẹ̀ pé mo dẹ̀ láìkẹ́ bá ń fi sórí ilé. kò ń ṣe design lásán. design làwọn àgbẹ̀ lógò lápè. téèyàn bá wá mọ àwọn tó wà ń bẹ̀ á padà mọ̀ pé àwọn àlùjọ̀nnú náà ni wọ́n tún ní mọ́ṣáláṣí. àlùjọ̀nnú ló tún ní mọ́ṣáláṣí. tá a ti ń kírun. a ní gbogbo nǹkan pátá àwọn ike tẹ́rí lọ́kọ̀ mọ́tò tẹ́ ń wáyé
àwọn àlùjọ̀nú kan ni wọ́n kọ́ ẹni àwọn tí wọ́n ṣe ihun táwọn òyìnbó ń wá nìyẹn táwọn fi ń tẹ̀síwájú ìlú tó bá ti gbé religion rù wọn kì í ní lọ síwájú o but ìlú tó bá gbé spiritual rù wọn á máa ní lọ síwájú ní gbogbo ìgbà so ìbéèrè pọ̀ o mọ̀kàn tẹ̀ sí dá mi lóhùn yẹn náà. kọ́ sì kọ́kọ́ dá yín lóhùn yẹn náà. tó bá ti rí ẹ dáhùn máa tún wá bí wọ́n ní mi. ẹ tún béèrè mi. so àlùjọ̀nú ló ní gbogbo ayé. bàbá ẹ jẹ́ á dá ilé ń bí náà torí pé ìlú tó ṣì gùn lẹ́yìn ìlógún ẹ bá mi dárúkọ yín fún gbogbo ọmọ ayé pátápátá àtẹni tó wà nínú ayé tí ó mọ wò yín káàkiri àgbáyé sà. orúkọ tèmi ni Dr. Ibrahim Abdulrazak Ọlájídé Azikiri. sẹ́mi yẹn náà lórí kẹ́ ẹ má sọ̀rọ̀ sókè ní ìsinsìnyí sà. ẹ ò pa ti sọ̀rọ̀ tó ti pọ̀.